All the girls they love galala. All the students of course casala. For this dance you know the shagala. We are on the over like that, like that, like that, like that. To the right, to the front, to the back. Ṣé o mọ̀ pé àlùwàlá olóńgbò ọgbọ́n àti kẹrùn jẹ́ ni? Ṣé ìbútàdé ń sọ yìí ó ní agbára? Àwọn òbí táyé máa ń gbà tó máa fi nípa burúkú nínú ayé èèyàn tó máa ń gbà mú náà nìyẹn. Ìwọ mọ̀ pé ọlọ́mọ ló lọ́kọ ni. Oh, not ọlọ́bẹ̀ ló lọ́kọ. Ọlọ́bẹ̀ bíi ti bá. Ègbé ni fún ọjọ́ tẹ kọ́kọ́ gbé mi dání gẹ́gẹ́ bí ọmọ. Ègbé ni fún ọjọ́ tí mo kọ́kọ́ la ẹnu mi tí mo pè yín ní mọ́mì. Fúnmi, irú nonsense wo nìyẹn? Aren't you supposed to be a married man? Nígbà tí èmi jíṣẹ́ jìyà lórí ọmọ mi, ta ni mo rí? Ibo ni gbogbo yín wà ń gbà náà? Ọ̀gẹ̀dẹ̀ mi wá wo kòkó yè tán, ẹ wá gbé ẹran rúrùn yín, ẹ wá sọ fún mi pé ẹ fẹ́ wá wo ọmọ kọ́mọ wá wò yín lábúlé. Kò possible. Tí wèrè olórí burúkú kan bá rìn gbèrègbèrè wọlé ní, má nà lásán, tó bá nà lásán òun waste time ara ẹni. Ó mọ̀ kó tó máa ṣe ìwọ kan mú só. Ṣé tó bá ráyè tó só? Ó lè fún ẹ wàhálà wá nǹkan wá ṣọmọ lórí. Aláǹkó ẹ ni ìyàwó ẹ. Aláǹkó mi. Ọlọ́run àfi kó dáríjì. No, gbọ́dọ̀ ń gbà tó lóyún fún náà. What were you thinking? Kí ló ń rò? Ibo la ti ṣe náà? Ẹ ní tìjú.